àṣé màmá Fathia Balogun ti dolóògbé lókùjọ́ kan kí Fathia Balogun ṣọjọ́ bí tẹ́bí àtàrà àtọ̀rẹ́ ò jẹ́ kó mọ̀ títí tó fi parí ayẹyẹ ọjọ́ bí alárinrin ọ̀hún. Kí ló dé? Àwọn kan tiẹ̀ ní ṣé àmì ara ò máa sọ fún un ni àbí kò fura ṣé ká sọ wípé kò sí ìbáṣepọ̀ kankan láàrin Fathia Balogun àti màmá rẹ̀ ni débi tí ó mọ ṣọjọ́ bí tíya rẹ̀ ò ní síbẹ̀ tára ò sì ní fún pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé màmá òun ò mọ̀ sí bí. Ó mà ṣe o. Fathia Balogun Williams gbajúgbajà òṣèré orí ìtàgé ni lẹ́ni tíràwọ̀ rẹ̀ ti ń tàn yíndínyíndín ó lé lógún ọdún sẹ́yìn pẹ̀lú fíìmù àkọ́kọ́ tó sọ ọ́ di olókìkí ìyẹn Ta ló pa Chiefu ṣe é rántí ṣé ò gbàgbé ṣerú àsìkò tó wá pẹ́ ní ọdún márùndínlọ́gọ́ta yìí ló wá yẹ kí màmá rẹ̀ ò dágbére fáyé. Ṣùgbọ́n ta ló tóbi mọ́yà ṣáò ọba ṣèyí òwú tó fẹkún pamọ́ sínú ẹ̀rìn ẹkún díẹ̀ ayọ̀ díẹ̀ ṣe bóun láyé kò fi ń jáyè ọlọ́run ọba ò bá wa tẹ́ màmá Fathia Balogun sáfẹ́fẹ́ rẹ̀ kó sì rọ òṣèré orí ìtàgé ọ̀hún lọ́kàn nírú àsìkò yìí ẹlẹ́yìn òní ṣáájú oníwájú òní kẹ́yìn sùn rẹ́ o màmá olóríire màmá olókìkí táyé ń fẹ́ tiẹ̀ lọ́wọ́ yìí Fathia Balogun Williams ilẹ̀ ń jẹ̀ nìyàn.